Àbíkẹ́ ń ṣọdún ayọ̀ gbogbo ayé ló ti gbọ́. Àbíkẹ́ ń ṣọdún ayọ̀ o gbogbo ayé ló ti gbọ́. Kò dìgbà tẹ́ ẹ bá ń fiwé náà o, kò dìgbà tẹ́ ẹ bá ń sọ káàkiri. Àbíkẹ́ ń ṣọdún ayọ̀ gbogbo ayé ló ti gbọ́. Ọdún rẹ̀ ló màmá dé. Àbíkẹ́ ọdún rẹ̀ ló màmá dé o. Ẹ̀ṣẹ̀ mi o ìwà má fi kí wọ́n má fọdún èyí ṣòpin. Ọdún rẹ̀ ló màmá dé. Ọdún rẹ̀ ló màmá dé. Àbíkẹ́ ọdún rẹ̀ ló màmá dé o. Kí wọ́n má fi kí wọ́n má fọdún èyí ṣòpin. Ọdún rẹ̀ ló màmá dé. Tùmí gógó kí n bóhùn mi ròkun, tùmí kàṣà kí n bóhùn mi rọ̀ṣà, tùmí gòdò 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 kí n bóhùn mi rè sílé nílé Aládìkẹ́. Aya Adeaga tí ṣọjọ́ bí lò ní mo wá kí. Màmá Àkànbí o, màmá Adéjọkẹ́ máa gbóhùn ẹnu mi ò kó ọyọ yorí ká ọdún. Ọdún eléyìí ò ní fi dágbére fáyé lágbára Elédùmarè ọba ìkònò ní kò yín ẹ ò ní kó òkònà. Àpọ́nbẹ́pọ̀ rẹ o pọ́lọ́kọ́tọ́ bí ọ̀ka ẹni ọkùnrin kò lọ́nà tó fọwọ́ gbárí mú tó ní bẹ́ẹ̀ yóò jáyé ẹni àsìjálè ẹni ẹ níṣẹ́ tí apá yan sí ìmọ̀ọ́ká lágbára oníbọ̀ rẹ kònò ní kò yín ẹ ní kó òkònà. Ó ti ń dára fún ìkó níbàjẹ́ mọ́ porogodo ayé òdìlú fún ijó. Ìyá mi mọ̀ ṣàná àṣẹ inú ilé ló bá wọ owó òde, ikú ilé ló bá wọ owó ọ̀dẹ̀dẹ̀, ilé ìbò ló kúkú wọ̀wọ̀ kan lé ọmọ ní orí iyeye. Àbíkẹ́ máa gbóhùn ẹnu mi Aya Adeaga tí mo fẹ́ràn ti fẹ́ ó kú. Kò wá síbẹ̀ tí lè pẹ́nu ayé tó. Ìyá mi máa ṣàbí àṣẹ nítorí ọmọ sàré ọmọ lágbára Ọlọ́run ọba kóná ní kò yín ẹ ò ní kó kùnà. Ẹ ti ń dára láwọ̀ ẹ ní iṣẹ́ alágbára oníbó rẹ. Ó yá ó dìlé àwọn bàbá ẹ̀yìn. Aya Adeaga ó yá gbéra nílé òdìdè jẹ́ ìdílé bàbá tó bí ọlọ́mọ. Mo ní ẹ̀sìn mi kájọ lọ òye, ẹ̀sìn mi kájọ lọ òwà lẹ́kìtì kété ẹ̀sìn mi kájọ lọ. Ẹ̀sìn mi kájọ lọ òye, ẹ̀sìn mi kájọ lọ wá lẹ́kìtì kété ẹ̀sìn mi kájọ lọ. Ọmọ olókè méjì takọtabo lórí ara wọn. Ọmọ wa ilé ọmọ ẹkùn, ọmọ olókè mẹ́rìndínlógún nínú ilé àwọn bàbá ẹ̀yìn. Ọmọ olókè tí ń ka mọ́tò láyà, ọmọ àsàpátá dowó. Àbíkẹ́ máa gbọ́ dúdú ẹnu mi, ọmọ àsòkúta dọ́là, ọmọ àsọyẹ́ kó tó sòoru. Ilé ọmọ lọ́yẹ́ mọ yín, ọmọ abẹ́wé èṣù gbẹ̀gàngbẹ̀gàn. Bó tilẹ̀ wù kí yán kéré tó, ẹ mú fi ṣèkìtì lálejò nínú ilé àwọn bàbá ẹ̀yìn. Èkìtì ò fẹ́ràn kàbí iyán, Èkìtì tó torí iyán bá wọn ro òbúrọ̀, bàbá yìí torí ìjẹ bá wọn gbọ́wọ́ gbọgbọrọ. Òkè lábọ́ bá gùn nílé ayé pé bá tètè jí bá bọ́ba rè dé ọ̀pínlẹ̀ bàbá tó bí ọlọ́mọ. Ọmọ Imesi ọlọ́jà oge, ọmọ wa ọmọ ẹkùn, ọmọ kúndùndùkú ṣeré gẹ̀rígẹ̀rí, ọmọ òkè Imesi afagànjà, ọmọ arógun másà, ọmọ oyè lágbà, ọmọ bó ṣiṣẹ́ ó lówó nínú ilé àwọn bàbá ẹ̀yìn. Bó ṣiṣẹ́ ó lówó, ó bá kú ṣiṣẹ́ kọ́là rẹ̀ pọ̀ rẹpẹtẹ nínú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ. Àbíkẹ́ ó yóò dílé àwọn ọkọ rẹ̀ nílé Adeaga tó fọ́ ọláya. Ẹnì ṣó ló wù wá òye, ẹnì ṣó ló wù wá òwà, òwú Oduru ẹnì ṣó ló wù wá. Ọmọ olówó Oduru ọmọ ajífẹ́ pé ṣeré, ọmọ àrèmọ́ta, ọmọ ajíbọ̀sìn ọmọ ègbòjà, ọmọ òtòpó lówù àrò òwú kì í ránró. Àwí mẹ́nu kúrò nítò owó ọmọ lábẹ́rìnjọ. Ọmọ ajírí, ọmọ ajírìn, ọmọ ajírọ̀lá ẹ̀ṣọ́, ọmọ ajífọ̀jọ́ gbogbo dára bí ègbìn.
Àbíkẹ́ nílé àwọn ọkọ rẹ̀ mo wà mi ò tí ì lọ. Ọmọ àrèmọ́tà mi ò tójú ọmọ. Àwọn lọmọ arígbá ńlá buwó. Ọmọ atẹ́wọ́gboyè. Ọmọ àfìrògboyè. Àwọn lọmọ arọ́wọ́ mẹ́wẹ̀ẹ́wá gboyè nílò òwú. Aró òwú kì í rárá nínú ilé àwọn ọkọ rẹ̀. Àwí mẹ́nu kúrò ní tòwú. Ọmọ atẹ́nígboyè. Ọmọ abẹ̀rẹ̀ gboyè. Ọmọ arọ́wọ́ mẹ́wàá gboyè nílé àwọn ọkọ tó fọ́ láya. Ọmọ aṣọlágbọ̀rẹ́. Ọmọ ajílà. Ọmọ ajífọ̀jọ́ gbogbo dára bí ègbin. Èmi ò rè èèyàn tó burẹ́wà nílé òwúlé ọkọ rẹ̀ gbogbo wọn ní dára bí ègbin. Ọmọ ají láyé ọmọ ají lọ́rùn. Ọmọ alájíjì tó jìn tó rè gbó bàrà rè gbọ́ ọ̀pá. Ọmọ ewúrẹ́ wọlé àpọ́jù fẹ́fẹ́. Bílà pọ́nrí jẹ tẹ̀lẹ̀ tó jùlẹ̀ dẹ̀ ọmọ ẹran lé bàbá tó bí wọn lọ́mọ. Àbíkẹ́ o mama Ráfẹ́lì mama Rachel Aya Adeaga ọmọ wọn ní Imesi Èkìtì ó ti ṣọdún èyí náà ṣe tẹ̀mí ìsìn lágbára Ọlọ́run ọba 50 ọdún ló ṣe láyé kò ní jáṣe mọ́. Ó yá mo ní Alábìkẹ́ yìròǹdò níṣó yìròǹdò Àbíkẹ́ yìròǹdò níṣó yìròǹdò nígbà tó délé polówó yìròǹdò òkúkú jàlátà lówó yìròǹdò mo ní kó yìròǹdò níṣó yìròǹdò. Orí tó bá níta ló ń dábí ẹ̀dùn tó níta ló ràn bí òwe. Àdùfẹ́ ọmọṣẹ́wà lèmi ń jẹ́ lúmọ̀ró ni mí lúmọ̀ṣọ́ ajá nígboro. Lógún máa ṣo ọmọ àfigbóru rí ní ológun ẹgbẹ́ ni mímọ́ líṣàbí ọmọ agbòǹgbò àkàlà.